ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjọ àwùdá ọlọ́run ẹ̀rí ọba tó bá mọ̀ jàyà lólo gbanigbani tá a sáyà ọlọ́mọ rẹ̀ gbogbo ẹ̀dá dìrọ̀ máa gbé ọ̀gá ìyàn ológun àṣẹ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó máa yàn títí láéláé ní orúkọ jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó wà pẹ̀lú ọba tí òdòdó àdúrà tì wá ọba tí òjò orí fún abíyèsù àti ìka ìdílé ṣe fẹ́ ọba tí òjò orí fún abíyèsù àti ìka ṣe fẹ́ nínú ọkàn wọn àmọ́ lóore ayìn lógo aṣọ́lọ́ba àwọn ọba kí jésù gbọ́ ọpẹ́ wa àmín lórúkọ jésù kristi ohun olúwa náà rẹ̀ látẹnu ìyá àdúrà Eriabanise jp èyí tó ń wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú lórúkọ jésù kristi olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò àánú tó tó lò tó tó jẹ fún ayé wa ní orúkọ jésù olúwa yóò fi ilé ayé yóò sì yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Pelu tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Pelu nàìjíríà níbí fún ètò ohun olúwa látẹnu ìyá àdúrà tó ń wáyé ní ìjọ mẹ́jọ mẹ́jọ àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yẹn lórúkọ jésù iléeṣẹ́ yẹn òdìdí títì pa ọfà ayé ọfà èṣù ní báyìí bàbá mọ̀mọ́ tí wọ́n ní iléeṣẹ́ náà ní orúkọ jésù olúwa yóò dì í mú ọfọ̀ tá ò ní báyìí nígbà kankan bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àdúpẹ́ lọ́wọ́ gbójú àtọkọ̀ tó máa ń wò ní ìjọ mẹ́jọ mẹ́jọ ìtàn máa sọ pé ohun olúwa ẹ̀ kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣe ni ó máa tẹ̀síwájú yẹn mọ́mì dáàdì ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni kò ní ṣe dádúró fún èṣù láti bà ayé yín jẹ́ lórúkọ jésù kristu olúwa yóò mú yín tẹ̀síwájú ẹ jọ̀ọ́ máa bá mi share rẹ̀ a gbọ́dọ̀ share rẹ̀ lẹ́nìí fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ jésù ọdún yìí lórúkọ jésù ni yóò san wá ti rere ènìyàn mẹ́sàn-án ìgbà mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ òun lẹ́bàá wa share rẹ̀ orí èṣù bàjẹ́ ẹ bá wa share ní ìgbà mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo ènìyàn kí wọ́n máa wo ètò ohun olúwa ẹ̀ lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú ẹ̀yin náà ọlọ́run yóò dì wá mú bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù kristi mo ní tá bá fẹ́ wá ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́wọ́ àwọn òpó mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà sọ̀rọ̀ ìyá Eriabanise mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kí ni tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rẹ̀ 070 5784 2311 lẹ́ẹ̀kan sí 070 5784 2311 tẹlifóònù nọ́mbà yẹn nìyẹn fún ara mi báyìí ni máa gbé tí máa dá yín lò lórúkọ jésù òjò ní ráyè inú ayé wa ẹ̀rí bá orí èṣù ti bàjẹ́ orí rẹ̀ ti burú gan ni lórúkọ jésù ọfà ayé ọfà èṣù ní bàwá ọ̀dà náà ẹ̀jẹ̀ àgbàdúrà ẹ̀jẹ̀ àtàdé tún gbàdúrà gbogbo nǹkan fẹ́ àdúrà kó mọ̀ bá a dá sí tó dẹ̀kù díẹ̀ káàtó náà àdúrà náà ni a ó gbà sí fún ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn lórúkọ jésù ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run májẹ̀mú agbé ọ̀gá bàbá wa yìn ológo aṣọ́lọ́ba àwọn ọba ọlọ́run gbọ́ ọpẹ́ wa ohùn rẹ ní ohùn olúwa òun ló fẹ́ jáde lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù olúwa máa bá wa lọ tá a bá rí agbára kágbára ètò ìrìnà ọlọ́run àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tó lè máa ta ọfà ibi tàbí ta ọfà ìbànújẹ́ lónìí ní orúkọ jésù ya kó máa wọ ẹni dè lọ gbogbo agbára tó fẹ́ lò lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù kó gbèrè tìjú tí ọlọ́run ní kó borí bẹ́ẹ̀ ni yóò rí orí èṣù burú orí ẹ̀ bàjẹ́ gbogbo agbára yẹn lónìí ní orúkọ jésù ó yá kó wọ ilẹ̀ lọ ọkàn tó ń ta ọfà ẹ̀mí tó ń ta ọfà ẹ̀mí òkùnkùn tó ń ta ọfà kí iṣẹ́ rẹ mọ́ tẹ̀síwájú tó lóun ó di ọ lọ́wọ́ iṣẹ́ ọlọ́run kò ṣe é di lọ́wọ́ lónìí ní orúkọ jésù ó yá kó wọ inú dè bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ohun olúwa fún wa ní ọ̀sán yìí òun náà ní àṣìlò ipò ẹ̀rí pé tó ṣẹlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀kan yẹn ó fẹ́ di àṣìlò ipò fún àwọn ẹ̀mí àìmọ́ àṣìlò ipò fún ẹ̀mí àìmọ́ gbọ́ yẹ pé jojúmọ́ là ń bá wọn wí
abẹ́rí ẹ̀rí báwọn kò sí ẹni wọn ò lè fẹ́ bì wò kò sẹ́ni wọn ò lè fẹ́ bì ṣubú kò sẹ́ni tí wọn ò lè fẹ́ sọ́pà wọn ò dojúkọ lórúkọ Jésù idà Ọlọ́run kó bà wọ́n idà Ọlọ́run idà Michael gbogbo agbára yẹn ní orúkọ Jésù idà Ọlọ́run kó bà á ibikíbi tó wù kó ti lè kó wá lónìí ní orúkọ Jésù kó gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ohun Olúwa ń tẹ̀síwájú náà nìyẹn lẹ́nu ìyá àdúrà Eriabanise JP ètò láti ilé ìjọsìn ìjọ Ṣẹ́gun tèmi lè àánú ó wá láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ẹ̀rí ó ní ká máa gbàdúrà lẹ́sìn mi àti láìka rẹ̀ ẹ̀rí gbígba àdúrà nìyẹn ó tún sanwó òdì sí wọn lórúkọ Jésù ohun ò ní ṣe é mú mo ní lórúkọ Jésù ohun tèmi ò ní ṣe é mú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi kí ló tí mo mú wá fún wa ní ọ̀sán náà ní àṣìlò ipò kò sí agbára kágbára tí ipò fi gun àwọn aláṣìlò rẹ̀ kò sẹ́ni tí mo fẹ́ lo ipò wọn lé lórí wọn ò fẹ́ mọ ẹnìkankan kódà ìránṣẹ́ Ọlọ́run gan-an ni wọ́n máa fẹ́ dojúkọ wọ́n fẹ́ yẹ̀wò ṣó lágbára ẹ̀rí wọ́n fẹ́ kó sí mi lọ́fun wọ́n fẹ́ wò wípé ṣó lágbára orí wọn ti bàjẹ́ orí wọn ti burú lọ́sàn yìí lórúkọ Jésù àwọn oníṣẹ́ mú fún ẹ̀mí òkùnkùn mo lẹ́mi àti yóò oníṣẹ́ mú fún ẹ̀mí òkùnkùn iṣẹ́ Olúwa nínú ayé ni orúkọ Jésù kò ní dúró yóò máa tẹ̀síwájú ni bẹ́ẹ̀ ni yóò rí àṣìlò ipò ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá ní ọ̀sán yìí ó dá máa ṣìlò ipò tí ọba kan lò lórí ìránṣẹ́ Ọlọ́run tó mọ̀ wípé ẹni Ọlọ́run leléyìí àṣìlò ipò ó dẹ̀ lo agbára lé lórí ó ní wọ́n lọ tì mọ́nú túbú níbo la ti lè rí ọ̀rọ̀ ìgànnà ẹjá lọ wo ìwé àwọn apostolic iṣẹ́ àwọn apostolic ẹjá lọ wo orí 12 rẹ̀ láti ẹsẹ̀ 6 dé 24 ni ọ̀rọ̀ yìí wà iṣẹ́ apostolic 12:6 to 24 yẹn gan ni ikú ti ṣe kíni ni ikú ti pa ọba yẹn 23-24 rẹ̀ ikú ṣe kíni ikú pa bí Olúwa ṣe fi kú òjijì pa ọ̀tá rẹ̀ nu mọ́mì dádì ọ̀tá tó lóun ò ní gbòun ò ní gbà yẹn tó lágbára lé olórí tó ní kò sí tó ṣe ó lóun lágbára wọn ó fìyà jọ kò sí tó fẹ́ ṣe jẹ́ kó mọ̀ pé ó ní ẹnìkan tí í ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa èyí tó gbé ìjà tèmi gan láìpẹ́ lọ́wọ́lọ́wọ́ èyí tó mọ̀ pé ìpolongo ọ̀rọ̀ òun lèmi polongo èyí tó mọ̀ wípé ọ̀nà òun lèmi tọ̀ mi ò mú òmíràn mọ́ àdàbí tí n bá mú òmíràn mọ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ lókù ṣùgbọ́n tí wọn ò mú òmíràn mọ́ lórúkọ Jésù mi ò ní ṣe mú fún yín ẹ̀rí báyẹn ìránṣẹ́ Ọlọ́run rèé tí í ṣe Peter ṣùgbọ́n ọba yìí kò bìkítà nínú ara rẹ̀ nínú ìránṣẹ́ Ọlọ́run yẹn kò bìkítà rẹ̀ rárá kò ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ ó wò ó pé agbára tó ń bẹ lọ́wọ́ òun yóò lò ó lé lórí ó lò ó lé lórí ní tòótọ́ ṣùgbọ́n Olúwa lèmi ń bọ̀ kankan èrè mi bẹ pẹ̀lú mi láti san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí ó tì mọ́nú túbú ní tòótọ́ túbú tí kì í ṣe pé bóyá ilẹ̀kùn kan la máa ṣí ìpele ilẹ̀kùn ni wọ́n ṣí kí wọ́n tó lọ kan Peter níbi tó wà ó ti mọ̀ wípé kò sí agbára tó lè gbà á ṣùgbọ́n agbára kan wà tó ju agbára lọ agbára ọba àwọn ọba èyí tó gba ẹ̀mí náà ní ọ̀sán yìí èyí tí ó sì gba èyí náà kó nínú làásìgbò àti ìdààmú èyí tí ènìyàn dojú rẹ̀ kọ yé èyí tí ó gba èyí náà kó nínú wàhálà àti ìdààmú èyí tí ọ̀tá lérò pé òun fi ìyà rẹ̀ jẹ yíyẹn ó ní ó tọ́ láti gbéra fún èṣù ṣùgbọ́n tọ́lọ́run ni kò ní jẹ́ kó ṣe kíni kó borí torí pé kíni àpá Jésù wà ní ara mi torí àgbélébù rẹ̀ ó ń bá mi káàkiri
ṣé àwa náà ṣó dá wa lójú tá a lè sọ ní gbangba àti ní ìkọ̀kọ̀ tá a lè sọ lójú gbogbo ènìyàn pé wò ó ru àgbélébù apá Jésù ń bẹ ní ara rẹ. kẹ́nikẹ́ni má ṣe kíni kó má kọjú sí ọ ṣe ní ibi mọ́ torí àpá Jésù ń bẹ ní ara wa. ṣùgbọ́n ọba yìí kò bìkítà, ọba náà ní í ṣe ọba Hẹ́rọ́dù, kò bìkítà rárá. ó ní ìgbẹ́kẹ̀lé nínú ara rẹ̀ pé òun ti jọba náà, ohun tó bá wù òun lòun lè ṣe, ẹni tó bá wù òun lòun lè jẹ níyà, ẹni tó bá wù òun lòun lè fi agbára òun ṣe kíni, fi agbára òun lo ipò rẹ̀ lé lórí. ó lo ipò rẹ̀ nítòótọ́, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dé, ó dé bí olè lóru. ó rán áńgẹ́lì lọ bá Peter níbi tó wà, ó sì jí pẹ́pẹ́pẹ́pẹ́, ó ní dìde, ó ní dìde dé àmùrè rẹ. ẹ jẹ́ ká lọ wò láti ẹsẹ̀ ìkẹfà yẹn, ó ní dìde dé àmùrè rẹ kí o dá aṣọ rẹ bora, ó ló yá tẹ̀lé mi. ẹ jẹ́ mọ̀ pé òun rò pé òun lálàá ni, ojú ọ̀run ni Peter rò pé òun wà, kò ká sí. ṣùgbọ́n ó ṣe gbogbo tí áńgẹ́lì Olúwa ni kò ṣe yìí. ó ní dìde tẹ̀lé mi, ó ṣí ilẹ̀kùn kíní. àwọn olùṣọ́ ti sùn lọ. ó lẹ́ ti pa mímọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. nítorí ẹ tó pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. ṣùgbọ́n áńgẹ́lì Olúwa ti ṣe kíni, ó ti fi orun èjìká kọ́kọ́ kun àwọn olùṣọ́ yìí náà, olùṣọ́ lé túbú ni. ó ti pa wọ́n ní orun, ó pé kí wọ́n sùn náà torí òun fẹ́ ṣiṣẹ́ tí Olúwa rán wá ṣe. ó mú kọjá géètì kínní, ó mú kọjá géètì kejì, nítorí bó ṣe ti jí gan-an ni ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí a dè lé ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ sì tú, ó dà sílẹ̀. ó wá bẹ̀rẹ̀ sí sọ pé tẹ̀lé mi. bí ó ṣe ń tẹ̀lé, bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀kùn túbú yẹn ó ṣí ní ìkọ̀kan. nígbà tó mú jáde tán, áńgẹ́lì Olúwa bá tirẹ̀ lọ, nítorí pé kíni, ó ti ṣe iṣẹ́ èyí tí Olúwa ní kó lọ ṣe. ó ní ẹ má fọwọ́ kẹ́ni òróró mi, ẹ má ṣe wòlíì mi níbi. ó yá o ẹ̀mí mímọ́ o, ẹyẹ àdàbà, ṣẹyẹ pípa o, èèwọ̀. nítorí pé kíni, ó fọwọ́ pa idà Ọlọ́run láti ti ẹni Ọlọ́run mọ́ ilé, láti lu agbára lé lórí. ṣùgbọ́n Olúwa ṣe kíni, ó rángẹ́lì rẹ̀ pé ó yá lọ bá mi mú kúrò. bí Olúwa ṣe tú ẹ̀yin náà sílẹ̀ nínú ogun tí a fi dè yín nìyẹn. èmi ò fẹ́ mọ ogun tó wù kó jẹ́, kódà mi ò fẹ́ mọ ìgbà àti àkókò tí wọ́n ti pilẹ̀ ogun nì. pé àwọn tó bá pilẹ̀ ogun nì bá tiẹ̀ ti kú gan, tí wọ́n ṣíwọ́ rẹ̀ fún àwọn ọmọ wọn. Ọlọ́run májẹ̀mú yóò lọ sórísun ogun yẹn lónìí, yóò lọ tú yín sílẹ̀. mọ́mì mi ò rí ọwọ́ àmì yín, dádì mi ò rí ọwọ́ àmì yín sà. nítorí pé kíni, Ọlọ́run yóò dé kánkán bí olè lóru, òru lóde. tó dé sínú ayé Peter pé dìde dí àmùrè rẹ, bọ́ àwọn aṣọ nì sílẹ̀, ẹ̀wọ̀n ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ sì bọ́ sílẹ̀. ẹ̀yin náà wo orú ẹ̀wọ̀n tí wọ́n fi dèrú ẹni yẹn, nítorí pé ó ń ro àpá Jésù káàkiri. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńgbà tó mú dé ojú ọ̀nà tán, ló bá wò kó mọ̀ ti jáde mọ̀ nìyẹn. ó wá sáré lọ síbi tí wọ́n ti ń ké pé tí wọ́n ti ń gbàdúrà, ó kan ilẹ̀kùn bẹ̀. obìnrin tó kọ́kọ́ pàdé rẹ̀ kọ́kọ́ sá padà náà, torí wọn ò lérò pé ó lè bọ́. lórúkọ Jésù, Olúwa yóò mú ẹ̀yin náà bọ́ ní ọ̀sán yìí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ọba Hẹ́rọ́dù yìí ó padà mọ̀ wípé ó ti kúrò nínú túbú. ó bọ́ sórí àléfà rẹ̀, torí wọ́n mọ̀ wípé ó tún lè lo agbára mìíràn láti ṣe kíni, láti wá ìránṣẹ́ yẹn lọ pé kí wọ́n lọ mú wá. ó bẹ̀rẹ̀ sí fọ́tá ń gún jígì ọrùn rẹ̀ níbi tó jókòó sí.
gbogbo àwọn aráàlú náà mú òye wọ́n forúkọ kan pé ó dẹ̀ bí Ọlọ́run nínú. Ẹsẹ̀kẹsẹ̀ ló rán áńgẹ́lì sọ̀kalẹ̀ wá wípé tó wì ní kí wọ́n lọ dùpa. Wọ́n wí òye wọ́n lÓlúwa tàwọn rèé. Wọ́n gbàgbé Ọlọ́run. Wọ́n lọ́lọ́run àwọn dé, Ọlọ́run àwọn rèé. Nítorí pé kí ni ó gbéra rẹ̀ ga ju ohun tó lérò lọ. Àṣìlò ipò balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní áńgẹ́lì Ọlọ́run sì ṣe kí ni ó sì lù pa. Ìdí sì bò lẹ́sẹ̀kẹsẹ̀ bí ẹni tó ti kú tipẹ́tipẹ́. Àṣìlò ipò. Áńgẹ́lì Olúwa yẹn ṣe kí ni ó lù pa, ìdí sì bò lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi ò mọ ipò tí ẹ̀yin wà dádì mọ́mì mi. Mi ò mọ ipò tí ń bẹ lọ́wọ́ yín yẹn gangan. Tẹ́ wá rò pé kò sí ẹnikẹ́ni tó lè gba ipò náà. Tí à ń wò ó pé ipò tí a wà yìí a ti wà ní ipò iná. Dádì mo ní kẹ́ gbójú yín sókè ẹ wo àyíká bí tẹ́ wà yẹn, wo fọ́tò àwọn tó ti kọ́kọ́ kọjá lọ. Nínú ọ́fíìsì yẹn gangan tí wọ́n pè ní ọ́fíìsì yín. Nílé ńlá tí wọ́n pè ní ilé yín yẹn gan, ẹ wo àwọn fọ́tò tí wọ́n gbé sí òkè gbogbo àwọn tó ti kọ́kọ́ kọjá lọ. Ọwọ́ ìta ń wò lókè yẹn ṣé ò mú wa ronú láti sọ pé káwa náà mọ̀ lo àṣìlò ipò ní àkókò tí a wà ń bẹ̀. Nítorí ipò tí a bá lò ní àkókò tiwa wọ́n ó tún kọ́ sí ìsàlẹ̀ rẹ̀. Ayé ò dẹ̀ ní gbàgbé rẹ̀. Àṣìlò ipò. Ṣé ọkọ máa lo àṣìlò ipò lé aya rẹ̀ lórí? Nípasẹ̀ wípé bóyá aya rẹ̀ kò tó ọ, ìwọ ló ń ṣe jíjẹ àti mímu, ó mọ̀ wá jẹ́ kó mọ̀ pé ìgbà tó bá wù mí ni wọ́n ṣe fún ọ. Ìwọ ìyàwó tá a gbé sí ipò kan, ṣé o máa lo àsìkò ipò rẹ, ṣé o máa lò ó lé àwọn ọkọ rẹ, àwọn ọmọ rẹ àti ọkọ lórí báyìí? Ṣé o máa lò lé àwọn ọmọ rẹ lórí? Ṣé o máa lò lórí ọkọ rẹ? Àṣìlò ipò yìí. Ṣé o sì ní orílẹ̀-èdè bí tí ẹ wà nìní? Ní ìlú tí a wà yìí lọ́wọ́lọ́wọ́, ṣé àṣìlò ipò kò wá níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Nígbà tí ìlú kan àbí ẹ̀yà kan yóò bá máa lo agbára lórí gbogbo àwọn ẹ̀yà yòókù. Àṣìlò ipò. Ó ní èmi bọ̀ kánkán èrè mi bẹ pẹ̀lú mi láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ àti òṣùwọ̀n rẹ̀ bá ṣe rí. Àṣìlò ipò tí ó bẹ ní ọwọ́ wa yìí, ní ìgbà wo ni yóò bá wa dà? Ní ìgbà wo la fi sílẹ̀? Ní ìgbà wo la lérò pé Ọlọ́run gan lè dé sí wa lọ́dọ̀? Ẹni tó ní ipò lọ́wọ́ tó wò ó pé ipò tóun ti ní lọ́wọ́ yìí, ẹni tó bá wù òun lòun ò jò jẹ ayé, ẹni tó bá sì wù òun ò jò jìyà pa ni. Àṣìlò ipò. Àṣìlò ipò tó yẹ pé ní ìgbà tí a bá kọjá lọ tán nínú ayé yìí, àrọ́mọdọ́mọ yóò máa sọ pé lágbájá lo ipò rẹ̀ ní ipò búburú. Ṣé òsì lọ́wọ́ àwọn olórí ni? Àṣìlò ipò ṣé òsì lọ́wọ́ àwọn olórí wa ni? Ní orílẹ̀-èdè tí ẹ wà ní lọ́wọ́lọ́wọ́ àti ní ìlú tí èmi náà wà yìí, ní ìletò tí ẹ wà ní àti ní àdúgbò tí ẹ gbé yẹn, ṣé wọn ò mú ọ lọ ipò kan lé yín lórí lọ́wọ́lọ́wọ́ pé kò sí ní tẹ́ fẹ́ ṣe, ohun tí à ń bá ṣe àṣegbé ni? Kò sì sí àṣegbé kankan dádì mọ́mì, àṣepamọ́ ló wà. Àbájọ tó lórí yìí fi kọrí pé ó ní a ó gba èrè rẹ̀ nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe fún Ọlọ́run kò gbé àfipamọ́ sọ́run ni, kì í ṣe fún Ọlọ́run nìkan. Ohun tá a ṣe fún ara wa àfipamọ́ fúnra wa ni, a ó sì gba èrè rẹ̀. Owó ni wọ́n fi ń kọrin nígbà ní fún Ọlọ́run pé tá a bá ṣe fún Ọlọ́run kò gbé, ṣùgbọ́n táwa náà tó bá ṣe fún ẹnìkejì rẹ̀ ó fi pamọ́ ni. Wàá gba èrè rẹ̀. Dádì mọ́mì mi ṣó ń gbọ́? Ohun tó ṣe fẹ́ ẹnìkejì rẹ̀ ò wá gbà dandan ni. O gbọ́dọ̀ gbà dandan ni. Bó o bá gba àwọn ọmọ rẹ̀ ó gbà á. Bó o tiẹ̀ gbọ́ ọmọ rẹ̀ ó gbà á. Ẹ̀gbọ́n tí Olúwa wí ni, ó lóun ò bí ọmọ ṣùgbọ́n òun bí ẹ̀san. Ó rọ ọmọ kan náà tó bínú. Kò bímọ rẹpẹtẹ ń tiẹ̀ rárá.
àwa là ń bí 10 là ń bí 15 là ń bí 15 là ń bí 10 là ń bí 7 là ń bí 8 oró kan ọmọ lọ́lọ́run bí ohun tó sì sọ náà ni ẹ̀san ó kọ ọmọ ẹ̀nu nígbà lọ́wọ́ tí lóun wọ́n gbẹ̀san ṣé làwa ní ìwà tó dára ní inú ayé tí a kúrò níjọ́ kan nítorí tá a bá ṣe fún ara wa a ó gba èrè rẹ̀ ohun tí èmi bá ṣe fún yín ẹ̀ lè gbàgbé bẹ́ẹ̀ ohun tí èmi náà sì ṣe fún tẹ́mi náà ṣe fún ara mi tàbí tí mo ṣe fún yín èmi kò lè gbàgbé nítorí kò sí tó gbé nínú ayé tí a wà yìí àfi ká ṣe dáadáa ó ní bá a bá ṣe dì í gangan láò ṣe tú bá a bá ṣe di ẹrù wa láṣẹ tú níwájú Ọlọ́run ni àti ẹ̀tún wájú Ọlọ́run tààrà gan mọ́ nìsín kálukú ń gba ìdájọ́ rẹ̀ láti inú ayé ìní kálukú ń gba tiẹ̀ gangan nínú ayé ìní Ọlọ́run tó lóun òbí mo ń bí ẹ̀san ó jẹ́ ká mọ̀ pé òun kò dárí ibi tá a bá ṣe òun ò dárí ẹ̀jìn wá ni àfi ká má lo àṣìpọ̀ ipò lórí ara wa àfi ká má lo àṣìlò ipò ká má lò lórí ara wa ó lóun ò dárí rẹ̀ kò dárí ẹ̀san jì wá nìyẹn àfi ká lò ó dáadáa ká lè bá gbà á dáadáa ẹjá bẹ̀bẹ̀ ẹjá tọrọ lọ́wọ́ Ọlọ́run ẹjá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run má jẹ̀mú ẹ̀ṣẹ̀ wo ló wà ní ọwọ́ mi tó dàbí àṣìpọ̀ ipò tí mo ti lò lẹ́nìyàn lórí tí ìwọ Ọlọ́run wá ń gbẹ̀sẹ̀ nínú ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀mí ọba tó pà nípa tó yá dárí ẹ̀jì mi ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi Olúwa dáríjì bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì kí ni àṣìlò ipò tí ń bẹ ní ọwọ́ mi tí mo ti lò lẹ́nìyàn lórí bóyá lé ọkùnrin bóyá lé obìnrin bóyá lórí ọmọdé ni mo lò bóyá lórí àgbàlagbà ni ṣùgbọ́n tó ń fagi ìdínà sí ojú ọ̀nà tèmi gan bàbá dáríjì ọmọ dáríjì Jésù kó dáríjì Jésù kó dáríjì mi Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé mi bàbá bá mi wú ti gbòǹgbò ní ọ̀sán yìí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi tó wà nínú ìṣẹ̀dá mi Olúwa bá mi wú ti gbòǹgbò wú tẹkẹtẹkọ yá kánájó ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbòǹgbò ẹ̀ṣẹ̀ tó wà ní ọwọ́ mi Olúwa wú ti gbòǹgbò wú tẹkẹtẹká ó yá finá jó bàbá finá sí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ìwọ gbòǹgbò ẹ̀ṣẹ̀ tó dàbí pé òun fagídí ọ̀nà ayé mi tó dàbí pé mo ti lo àṣìlò ipò lẹ́nìyàn lórí lọ́sàn ní orúkọ Jésù Olúwa kó dáríjì Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ nínú àdúrà mi ẹ já lọ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa mú mi kúrò ní ojú kan náà yìí ipò ojú kan náà ti sú mi ipò ojú kan náà wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn sí mi ipò ojú kan náà wọ́n ń wẹnu sí mi lára Ọlọ́run má jẹ̀mú o ẹ̀mí mímọ́ ó yá mú mi kúrò ní ipò ojú kan náà ó yá sún mi síwájú ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ipò ojú kan náà ti tó gẹ́ bàbá kó mú wa kúrò ọmọ kó mú wa kúrò ẹ̀mí kó mú wa kúrò Ọlọ́run má jẹ̀mú o ipò ojú kan náà ó yá mú wa kúrò 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 ó yá sún wa síwájú ó yá ràn wá lọ́wọ́ bàbá ràn wá lọ́wọ́ ọmọ ràn wá lọ́wọ́ ẹ̀mọ́ ràn wá lọ́wọ́ ó yá kó ṣàánú fún wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Olúwa fàṣọ ẹ̀gàn ya kúrò ní ara mi bàbá ó yá fàṣọ ẹ̀gàn ya kúrò ní ara mi gbogbo ẹnu ẹ̀gàn nínú ayé mi ó yá fàáyà ó yá gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Olúwa fàṣọ ẹ̀gàn ya bàbá fàáyà ọmọ fàáyà ẹ̀mọ́ fàáyà aṣọ ẹ̀gàn tí wọ́n wò mọ́ yín yẹn èyí tó fi ń pe orúkọ yẹn èyí tó fi ń wo ayé yẹn lónìí ní orúkọ Jésù bàbá fàáyà ọmọ fàáyà ẹ̀mọ́ fàáyà bàbá ó yá kó fàáyà kó nu ayé yín ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Olúwa gbé ayé tèmi kúrò nínú ègún ìdílé bàbá ayé mi ò fẹ́ nínú ègún ìdílé kó máa fi pè má Olúwa gbé orúkọ ayé mi gbé òdìdí ayé mi ó yá gbé kúrò nínú ogun ìdílé
gbogbo ègún ìdílé ó yá mú kó nú ayé mi tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó máa yẹ kúrò ó yá kó máa yẹ mí kúrò nínú ogun ìdílé nínú èpè ìdílé nínú ègún ìdílé lónìí ní orúkọ Jésù bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò ogun ìdílé èpè ìdílé ogun ìdílé èpè ìdílé èpè ìran lónìí ní orúkọ Jésù bàbá kó mú kúrò nínú ayé yẹn nínú ayé mi nínú ayé ọmọ mi nínú ayé ọmọ ọmọ bàbá mú kúrò ọmọ mú kúrò lónìí ní orúkọ Jésù dáàdì mọ́mì ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run májẹ̀mú o gbogbo ẹnikẹ́ni ọkọ̀ọ̀kan tó náà wọ́n fi ní ilé ayé ní mi lára tó náà wọ́n fi ilé ayé ní ayé mi lára wípé ẹni rọ́nà lọ́sẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa já ayé mi gbà kúrò ní ọwọ́ rẹ̀ ó yá jẹ́ rọ́nà lọ ó yá jẹ́ ń bọ́ lọ́wọ́ ogun àìní àìríṣe àti àìríjẹ Olúwa jẹ́ kí n bọ́ nínú rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo ẹ̀mí tó lòun ò ní jẹ́ lọ tó lẹ̀ ní bọ́ tó ní àtijọ́ àtimú yẹn tó lòun ó fi ní ayé yín lára òun fi dá ayé yín làkún lónìí ní orúkọ Jésù bàbá mú yín kúrò ọmọ kọ́ mú yín kúrò mọ́mí ẹ ò ní ráre ẹ ò ní tọrọ jẹ àánú látọ̀ ṣògo lórí tẹ̀dájọ́ Ọlọ́run májẹ̀mú ó yá kó fi lé yín lọ́wọ́ ayé yín yẹ fún àánú ńlá ó yá kó wọ ayé yín ká ó yá kó wọ ayé yín ká ó yá kó má fa ayé yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù Kristi àánú tẹ́ ẹ fọkàn sí àánú tẹ́ ẹ lérò àánú tẹ́ ẹ béèrè fún ó yá kó wọ ayé yín ká lónìí ní orúkọ Jésù ó yá kó sì tẹ̀ yín lọ́wọ́ ẹ ra àánú gbà àánú yóò dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ gbàdúrà yìí ta ló ní ogun tí ìyá àti bàbá mi jàjàjà lèmi náà tún máa kọ̀ntínú gbogbo ẹnikẹ́ni ọkọ̀ kan tààrà obìnrin mú jáde tó lógun tí ìyá mi jàjàjà ogun tí bàbá mi jàjàjà lèmi ọmọ náà tún tẹ̀lé Ọlọ́run májẹ̀mú ó yá fẹ̀mí rẹ̀ ṣètùtù ayé mi gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára gíga Jésù gbogbo ẹ tó ní gbogbo ìyà tí bàbá àti ìyá jẹ tó lẹ́yìn ọmọ náà yóò tún kọ̀ntínú tó ní iná lẹ́yìn náà tún gbà lẹ́yìn láti síwọ́ rẹ̀ láti jogún rẹ̀ lára àwọn òbí lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yẹ ìpè rẹ̀ kó dá padà lé lórí gbogbo ọwọ́ bí rẹ̀ ní orúkọ Jésù kó máa dá nínú ayé rẹ̀ mọ́mì dáàdì ẹ̀yin yóò rọ̀ náà lọ dáàdì mi mo lẹ́rọ̀ náà lọ dáàdì mo lẹ́rọ̀ náà lọ mọ́mì mo lẹ́rọ̀ náà lọ tá a bá rí agbára kágbára ẹ̀tí ẹ̀mí kí ẹ̀mí ẹ̀tí èṣù àti ọ̀tá ń lò yẹn tó ní ogun tí ìyá àti bàbá jàjàjà lẹ́yìn ọmọ náà yóò tó tẹ̀lé lónìí ní orúkọ Jésù lọ akódójú tì wọ́n bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tó gbàdúrà ká tó bá sínú ìpele àdúrà mi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìdààmú àti ìfòró ọ̀yẹ́ ayé mi ìdààmú àti ìfòró ọ̀yẹ́ ayé mi Olúwa mi lọ́kàn balẹ̀ ó rí pé ọjọ́ ìtútù ń lọ ní òní ní ọjọ́ 11 nínú oṣù kejì oṣù ẹlẹ́nà tó ti ń lọ ó ti fẹ́ dá sí méjì ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìdààmú àti ìfòró ọ̀yẹ́ ayé mi má jẹ́ fáyé mi jagun mọ́ jẹ́ fáyé mi ròyìn ògo rẹ ní ẹgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú o ìdààmú àti ìfòró ọ̀yẹ́ ayé yẹn Ọlọ́run má jẹ́ fáyé yín ròyìn ogun mọ́ ẹ fi ròyìn ògo Ọlọ́run ni ògo ńlá ó yá kó tẹ̀ yín lọ́wọ́ ògo ńlá ó yá kó tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fàṣẹ dá yín lò ọba àwọn ọba kó fàṣẹ dá yín lò Olúwa kó fàṣẹ dá yín lò mọ́mì dáàdì ọkàn yóò balẹ̀ ẹ ní fáyé yín ròyìn ogun mọ́ ògo Ọlọ́run yóò hàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdì mọ́mì kan ni mò ń wò ní ẹ̀gbẹ́ yẹn ẹ yo bí wọ́n ṣe sọ fún náà ni pé àìrọ́mọlẹ́yìn adìẹ irọ́ ni wọ́n pa ẹ̀jẹ̀ sọ fọlọ́run gbogbo ẹ̀mí tó ní ìbànújẹ́ oṣooṣù lẹ́ẹ̀mọ́ rí mọ́mì ẹ̀yin ga gbàdúrà yẹn wà lórí ìkúnlẹ̀ yín Ọlọ́run o gbogbo ẹ̀mí tó ní ìbànújẹ́ oṣooṣù lòun yóò máa fi ta mí lọ́rẹ torí bí ó ń ṣe ń dúró lára mi lòun ó máa jomu Ọlọ́run bá ń di lọ́fun gbogbo agbára tó ń lò lórí ayé mi ó yá bá ń di òkúta sí di ọ̀fun rẹ̀ ibi tó ti náà wọ́n máa jomu ó yá fọ òkúta rọ́pò sínú ọ̀fun rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ̀mí tó ń jomú oyún mu lára yín yẹn gbogbo ẹ̀mí tó ń joyún mu lára yín tó lóun ò ní jẹ́ bábíyè nínú ayé yìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ó yá fòkúta dí lẹ́nu gbogbo bó ṣe ń rí yẹn tó sì ń jòmú bàbá ó yá bá mi dẹ̀yẹ iná sí lọ́fun ní orúkọ Jésù
ó yá dẹ̀yẹ iná bò bàbá dẹ̀yẹ iná sí lọ́fun gbogbo agbára tó ń lò lẹ́yìn lórí èyí tó fi mọ́nítọ̀ ayé yín tó fi mọ̀ pé wá tó ti dúró òun ó tún jò mú ni mú lò wọ́n mọ̀ mú tó sọ́dẹ̀ yín adìẹ lórúkọ Jésù Olúwa kó di lọ́fun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa ní àtún àdúrà yẹn gbà mọ́ mi ẹ̀mọ́ ní ká tún àdúrà yẹn gbà dáàdì mi ẹja sọ fọ́lọ́run wọ́n yẹn báyìí àti ìyàwó yín bá wà ń jókòó gbaná ó yẹ fi ọwọ́ kọ ara yín ẹ máa mi ọwọ́ yẹn ẹ máa sọ fún Ọlọ́run gbogbo kòtò àti apẹ̀rẹ̀ ìbànújẹ́ tí wọ́n sọ nù ìyàwó mi dà tí wọ́n wá sọ di ajere kájere gbomi dúró Ọlọ́run má jẹ̀mú o gbogbo èmi tó wọ́n sọ nù àdúrà ìyàwó mi di ajere yẹn ní orúkọ Jésù Olúwa mọ́ májèrè kú ó yá mọ́ májèrè kú ni ẹ máa sọ fọ́lọ́run ó yá kó fi ilé ọmọ rọ́pò síbẹ̀ ó yẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí tó sọ náà ìyàwó yín di ajere yẹn Olúwa máa mú kúrò gbogbo apẹ̀rẹ̀ ìbànújẹ́ èyí tó ní ẹ máa pọnmi sí bàbá o ẹ lọ́dọọdún kẹjọ lórúkọ Jésù ọdún yóò ní bọ́mọ yín lọ́wọ́ dáàdì mi wọ́n lọ́dún yóò ní bọ́mọ yín lọ mọ́mì lórúkọ Jésù gbogbo apẹ̀rẹ̀ ìbànújẹ́ ajere tí ọ̀tá finú yín sọ yẹn ní orúkọ Jésù Olúwa ti bá ajere yẹn wí ajere yẹn ti gbèrè tìjú ajere yẹn ti kúrò níbẹ̀ ìwọ ajere ìgbọ́ràn Olúwa ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù inú mọ̀mọ́ yóò yẹ kó fi bẹ̀ sílẹ̀ inú mọ̀mọ́ yẹ kó fi bẹ̀ sílẹ̀ ìwọ ajere gbọ́ràn Olúwa ní orúkọ Jésù inú yóò tó yẹ fún ajere mọ́ kò yẹ fún apẹ̀rẹ̀ mọ́ kò sí ti apẹ̀rẹ̀ bu kì í bu omi rárá wọ́n fi apẹ̀rẹ̀ kẹrù ni lónìí ní orúkọ Jésù gbogbo tí wọ́n sọ apẹ̀rẹ̀ dà yẹn yóò kẹrù ọmọ ni ní orúkọ Jésù yóò kọ́ ọmọ bíi 3 4 ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó yẹ fara yín dìde dáàdì mọ́mì ẹ fa ìyàwó yín dìde bí ẹni tó ti wà nínú oyún tẹ́ ẹ gbọ́dọ̀ fà jẹ́jẹ́ lórúkọ Jésù ọlẹ́ yóò sọ nínú wọn inú wọn yóò sì yẹ fọyún ẹ̀yìn wọn yóò yẹ fọmọ kìkì dá nígbà tí ọmọ náà bá dé ẹjọ́ má bá mi fi abẹ kàn lórí títí wọ ọdún 3 ẹ̀yìn ọdún 3 bó bá wù tó lóun ọ̀gẹ̀ tó gẹ̀ fún jẹ́ ó bá lóun ó fi sílẹ̀ wọn ò ní gẹ̀ fi sílẹ̀ lórúkọ Jésù ọmọ náà yóò sì mọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi à ń lọ nínú pẹ̀lẹ́ àdúrà mi ẹ̀já lọ sọ fún Ọlọ́run Olúwa o mo fẹ́ rí ọ yára máa bọ̀ wá o mo fẹ́ rí ọ ẹ sọ pé k'Olúwa máa bọ̀ sínú ayé mi lọ́sàn-án yìí nítorí pé kí ni ogun mánéjìmẹ̀tì ti so gẹ́ nínú ayé mi Olúwa máa bọ̀ gbogbo àṣepẹ́ iṣẹ́ ó yẹ wá ṣe sínú ayé mi ogun mánéjìmẹ̀tì mi ò fẹ́ nínú ayé mi mọ́ Olúwa máa bọ̀ sínú ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Olúwa kó máa pọ̀ sínú ayé yín gbogbo ogun management yẹn ó ti tó ga ó yá fòpin sí ó yá fòpin sí ó yá fòpin sí ó yá fòpin sí ogun management nínú ayé yín lónìí ní orúkọ Jésù Ọlọ́run bá wí ní orúkọ Jésù Ọlọ́run ti bá wí ogun management ò jẹ́ ìpín yín mọ́ ogun management ò jẹ́ ìpín yín mọ́ Ọlọ́run kó yára máa bọ̀ sínú ayé yín lónìí ní orúkọ Jésù Kristi Olúwa kó dúró tì yín ó yá kó tún ọ̀nà yín ṣe iṣẹ́ tó ń fì tó ń dàrú yẹn gbogbo ọkàn tó ń ba iṣẹ́ yín jẹ́ yẹn ní orúkọ Jésù lọ yóò bù fọ́jú lù wọ́n àwọn òdẹni tó ń tí ọmọ tọpẹta lọ́wọ́ àtàní torí kò ní ráyè nínú ayé yín mọ́ tá a bá rí gíngí tá a bá rí àwòrán káwòrán tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé yín tá a rí ọwọ́ kọ́ wà bí nǹkan kan tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé yín tó ní àníyàmọ̀ṣẹ́ bí ìrìn àmọ̀ jẹ̀jẹ̀ lérí yẹn lónìí ní orúkọ Jésù Olúwa iná ọ̀run kó dàpọ̀ máa ra ó yá kó kọlu gbogbo tó fi ń wò yín ní orúkọ Jésù ó yá kó gbèrè tìjú jẹ́ gbèrè tìjú bàbá jẹ́ gbèrè tìjú ọmọ jẹ́ gbèrè tìjú lónìí ní orúkọ Jésù dáàdì mọ́mì ẹ ti bọ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa ní kí n sọ fún yín èmi ò mọ ṣùgbọ́n yín yẹn Olúwa ní kí n sọ fún yín pé ṣùgbọ́n ayé yín yẹn lórúkọ Jésù bá ṣe ń kọrin yìí ó ní ṣùgbọ́n ayé yẹn lórúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ ó yá ẹ jẹ́ ká kọrin yìí ó ní ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ má láàtò lọ ọba tó wo ṣùgbọ́n Jábésì wo ṣùgbọ́n ayé mi ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ má láàtò lọ ọba tó wo ṣùgbọ́n Jábésì wo ṣùgbọ́n ayé mi nígbà kẹta ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ má láàtò lọ ọba tó wo ṣùgbọ́n Jábésì wo ṣùgbọ́n ayé mi àìlówólówó ṣùgbọ́n ni àìbímọláyé ṣùgbọ́n ni àìrọ́nà gbégbà ṣùgbọ́n ni àìláya nílé ṣùgbọ́n ni àìlọ́kọ lórí ṣùgbọ́n ni àìlówólówó ṣùgbọ́n ni ogun management ṣùgbọ́n ni ogun káṣẹ́bìnrin kájẹ̀jẹ̀ ìrírí ṣùgbọ́n ni
ogun ká mọ̀ ní adé lórí tàbí ká ní adé lórí ṣùgbọ́n kó jẹ́ pé àwa náà la tó ń bọ̀ ṣùgbọ́n ni ogun ká ní ìyàwó nílé ṣùgbọ́n kí ìyàwó má gbọ́ yẹ kó má gbọ́ ohun ẹni kó má tiẹ̀ lè tẹríba ṣùgbọ́n ni gbogbo owó ṣùgbọ́n yẹn lónìí ní orúkọ Jésù Olúwa ti bá wọn wí lórúkọ Jésù ẹ̀ ò ní rí ṣùgbọ́n yẹn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi alọ́nù ìpele àdúrà mi ká tó bá sínú ìpele àdúrà ètò jẹ́ ti àwọn ènìyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ lọ gbàdúrà yìí àdúrà mẹ́ta péré náà ni ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Ọlọ́run o níbo lójú rẹ wà Olúwa bójú wò mí láti òkè ó yá já mi gbà kúrò lọ́wọ́ ogun ìdílé yìí ogun ìdílé tó ní òun ò ní jẹ́ rọ́nà lọ Olúwa níbo lójú rẹ wà Olúwa má kọ̀ mí sílẹ̀ Olúwa má fi mí sílẹ̀ níbo lójú rẹ yá bójú wò mí látòkè fà mí kúrò nínú ogun ìdílé gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run níbo lójú rẹ wà bàbá kó fà yín kúrò nínú ogun ìdílé ègún ìdílé àtogun yẹn lórúkọ Jésù ó yá kó fà yín kúrò mẹ́ ó yá kó fà yín jáde ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ gbàdúrà yìí Olúwa gbà mí lọ́wọ́ ogun fìkan yìí kan ẹni kò yé yín ogun ká fìkan yìí kan á gbowó lọ́wọ́ táyé nígbà bá lò díẹ̀ o tí owó rẹ̀ ń tán lọ a wá ṣẹ̀ṣẹ̀ lọ tún gbowó lọ́wọ́ Kẹ́hìndé a tún jọyìn rẹ̀ a wá ṣẹ̀ mú díẹ̀ títa yá àfikún a fóun tiẹ̀ ṣùgbọ́n ti Kẹ́hìndé a tún máa lò ó lọ o tó ní wa tó ti fẹ́ bàjẹ́ a ṣàtún lọ gbà lọ́wọ́ Àlàbá kọ́ mọ́ tún tán wọ́n mọ̀ bà má ṣírí ẹni a wá ṣẹ̀ yọwọ́ Kẹ́hìndé náà fún ogun fìkan yìí kan nìyẹn Ọlọ́run gbà mí Olúwa gbà mí lọ́wọ́ fìkan yìí kan bàbá gbà mí kúrò lọ́wọ́ fìkan yìí kan rèé ọ̀tá ní máa dọ̀nà èèyàn rú àwọn ẹ̀mí àìmọ́ ló máa dọ̀nà èèyàn rú láti jẹ́ pé kéèyàn máa fìkan yìí kan èèyàn náà kan tán gbọ̀ báyà èèyàn àtún lọ gbà mí èèyàn tó dàn mọ́ Olúwa gbà mí lọ́wọ́ fìkan yìí kan ó yá mú mi kúrò lọ́wọ́ fìkan yìí kan ó yá fún mi lọ́nà tó tọ́ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o Olúwa kó gbà lọ́wọ́ fìkan yìí kan bàbá kó mú yín kúrò lọ́wọ́ fìkan yìí kan Olúwa kó jẹ́ ọ̀nà yín ó tọ́ Olúwa kó jẹ́ ọ̀nà yín ó tọ́ ogun fìkan yìí kan yẹn ó ti tó gé Olúwa tọ́ ọ̀nà yín ó yá tún iṣẹ́ yín ṣe ó yá tún ayé yín ṣe ogun gbèsè ní ìní jẹ́ kéèyàn máa fìkan yìí kan lónìí ní orúkọ Jésù Olúwa kó bá gbèsè wí gbogbo ogun gbèsè yẹn Ọlọ́run bá jẹ̀mú kó bá wí bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà kẹta rèé lórí àdúrà tá à ń gbà lọ́wọ́ yẹn ẹ̀dá ká sáré bu omi sítòsí omi tá a fẹ́ bù sítòsí yẹn a fẹ́ fi ṣe fìkan yìí kan yẹn ni àti ogun kánàkàtàkà tó rí mi a fẹ́ fi ṣiṣẹ́ rẹ̀ ni omi yẹn a ó fi oyin díẹ̀ sínú rẹ̀ mọ́mì bọ̀tẹ́ ẹjẹ́ àgbàdúrà ìtọ́ká tó lọ wó oyin díẹ̀ síbẹ̀ a ó fi iyọ̀ díẹ̀ sínú rẹ̀ á dà fi olóòórùn dídùn ti ṣe pẹ̀fún díẹ̀ a ó fi síbẹ̀ kí la fẹ́ ṣe a fẹ́ lọ fọwọ́ àwa yìí ni a ó lọ fọ a fi fọ ọwọ́ wa ṣùgbọ́n bí tá a fọ sí àgbọ̀dọ̀ tó tẹ̀ mọ́lẹ̀ a bá fọ sínú ihò búlọ̀kù a bá fọ sínú ibì kan ká rọ́ sí inú kòtò pátápátá a bá sì lọ fọ síbi tí àṣà lè fojú rí tá a ní tẹ̀ mọ́lẹ̀ ṣé ti yé wa bí mo ṣe ń ṣàlàyé yẹn a fi iyọ̀ díẹ̀ sí oyin àti pẹ̀fún tí sọlọ́run dùn díẹ̀ náà lákàn fi sí a fẹ́ fi ṣiṣẹ́ fìkan yìí kan àti ogun kánàkàtàkàtọ́rì kan òun ni iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ ṣe lórí àdúrà yẹn ṣáà ti bomi yẹn síwájú Ọlọ́run má jẹ̀mú Olúwa kó somi di omi agbára ọba ẹni mẹ́sẹ̀lẹ̀ ó yá kó somi di agbára gbogbo ogun gbèsè gbogbo ogun kánàkàtàkà tó rí mi gbogbo ogun ká gbàjọ mi ká tó dààmú mi kíkan tó tán gbogbo ogun tí ń tú owó ká ní ọwọ́ yín yẹn gbogbo ogun tó ń kojú bọ iṣẹ́ yín tó ń ba iṣẹ́ yín jẹ́ gbogbo ogun tó ń ba iṣẹ́ yín jẹ́ tó ń lòun òní jẹ́ṣẹ́ yín ó ní ìsinmi tó ní ogun gbèsè ní ṣáá tẹ́ ẹ wá ṣiṣẹ́ bí ẹni tẹ́ ń dẹ̀dẹ̀ lírí yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó ti fagilé ọba àwọn ọba ó ti fagilé mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ ogun fìkan yìí kan ogun àgbà náà àti ogun gbèsè yẹn lónìí ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́ owó ọmọ dúró lọ́wọ́ yín tá a bá rí agbára kágbára èyí tí ò rí Ọlọ́run àìdọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ tí ò rí Ọlọ́run àìdúró nínú ẹ̀ tó lóun ó tún dé ogun ìpàdápàdé bá ṣe ìṣẹ́gun ìtàn tó lóun ó tún gbé dìde lónìí ní orúkọ Jésù ó yá kó forí ara ẹ̀ gbé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ṣe rí omi yẹn tó bá ti di ẹ̀zálẹ̀ 6 lónìí aago 6 gbọ́dọ̀ lé kò sí gbọ́dọ̀ dín
bóyá wọ́n wà ní ìlú òkèrè ṣùgbọ́n tá a lè sáré fi omi fọwọ́ gẹ́gẹ́ aago 6 ní ọ̀la ìgbọ́dọ̀ jójú ọ̀la lọ ẹ gbọ́dọ̀ tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta yòókù sínú rẹ̀ tí í ṣe oyin iyọ̀ àti pẹ̀fún lẹ́ẹ̀sálẹ̀ 6 ẹ gbọ́dọ̀ fi fọwọ́ yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fọ́ síbi tẹ́ ẹ tó gbọ́dọ̀ ti tẹ̀ mọ́lẹ̀ tí a bá rí ẹnikẹ́ni tó lóun ó tún gbé ogun yẹn dìde sínú ayé yín mọ́mì tó bá kọjá lẹ mọ́ tètè lọ wò ó pàápàá torí yóò kọjá là á pè sí yàrá àṣàlẹ̀ ilé ó tètè ga jùlọ ní torí kò sọ àǹfààní nínú pé ká wà ká máa ṣẹ́bi erin ká máa jìjẹ́ ìlérí mọ́mì dáàdì lórúkọ Jésù ọ̀tá yín yóò gbèrè tìjú ni ikú tó rò sínú ayé yín ò ní gbàkú yín kú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì ní ṣe kú wá nìyẹn ikú ni gbogbo ẹni wọ́n ní gbogbo ẹni tí bá ń gbóúnjẹ lọ́wọ́ lẹ́nu èèyàn tó lẹ́yìn ò ní jẹun ó fẹ́ pààyàn ni wọ́n lẹ́yìn tó bá ń gbẹ̀yàwó lọ́wọ́ èèyàn wọ́n ní ó fẹ́ kéèyàn bímọ ni ṣùgbọ́n tó bá ń gba téèyàn jẹ lẹ́nu èèyàn wọ́n ló fẹ́ pààyàn ni ebi tẹ́ fẹ́ jẹ ilẹ̀ fi ṣiṣẹ́ ṣùgbọ́n fẹ́ sọ́ṣẹ́ ìdìdàmú fún yín ó fẹ́ pààyàn ni kọ́lọ̀ ń kókò sí yàrá àṣàlẹ̀ kó jẹ́ èèyàn rọ́nà lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣe àìsàn fún àwọn tó ṣe àìsàn ṣé a ti gbé omi wa orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ń gbàdúrà fún yín ọba àwọn ọba kó bá ń gbàdúrà fún yín Olúwa àwọn Olúwa kó bá ń gbàdúrà fún yín gbogbo ogun ẹ̀sán nínú ayé yín ní orúkọ Jésù Olúwa kó fi bú gbogbo ogun ẹ̀sán nínú ayé yín lórúkọ Jésù Olúwa kó fi bú Ọlọ́run májẹ̀mú ó yá kó fi bú gbogbo ogun ẹ̀sán yín ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹfẹ ní sọ pé mo ti yè náà ogun ẹ̀sán yìí ò ní pa mí ẹ mu omi yìí fún ọjọ́ 2 àbí 3 lórúkọ Jésù ogun ẹ̀sán yìí ò ní pa yín ọ̀tá yín ní òkùnkùn yín bẹ́ẹ̀ ni fún àwọn onífáíbrọ̀d tàbí oníkánsà tàbí diabetes ó yẹ jẹ́ àgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa kó bá ń gbàdúrà fún yín ọba ní mọ́sẹ́lì kó bá mi súre fún yín gbogbo ogun kánsà ní diabetes ní fibroid nínú ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó fagilé àìsàn yẹn kò ní pa yín kí ló ń jẹ́ kánsà nínú ayé yín Olúwa kó lọ sí orísun bẹ̀ ó yá kó bá wí kí ló ń jẹ́ fibroid nínú ayé yín Olúwa kó lọ sí orísun bẹ̀ ó yá kó bá wí kí ló ń jẹ́ diabetes ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú mo rán sí orísun diabetes yẹn ó yá kó wo bẹ̀sán ní orúkọ Jésù ẹ ò ní ṣàìsàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi nǹkan tí diabetes bá mú yẹn kò gbọdọ̀ farapa egbò yẹn kì í sàn bẹ́ẹ̀ ni kì í sàn diabetes egbò rẹ̀ kò ní sàn lára lórúkọ Jésù àìsàn yẹn kọ́ ni yóò pa yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó fẹ́ ṣe operation fún láàrin oṣù yìí láàrin ọ̀sẹ̀ yìí operation ni wọ́n fẹ́ ṣe fún yín lórúkọ Jésù operation yóò successful lórúkọ Jésù kò sì ní pa yín nítorí operation yẹn lórúkọ Jésù kò tó ní gbérí mọ́ irú nǹkan bẹ́ẹ̀ ò ní ṣe yín mọ́dé pé wọ́n tún operation fún yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ ó yẹ jẹ́ ká bomi wa Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ń gbàdúrà fún yín ẹni máṣẹ́lì kó bá mi súre fún yín ẹ̀yin oníṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ yín ò ní dojú kọ yín bá yín jà ohun iṣẹ́ ọwọ́ yín ní orúkọ Jésù mo ní kò ní dojú ìjà kọ yín iṣẹ́ ọwọ́ yín yóò gbèrú ọkàn yín yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó ń tà tó ń rà ọjà lèmítà mò ń rà lórúkọ Jésù iṣẹ́ tí ó kówó wálé lọ́lúwa yóò tàrí sí yín lóṣù yìí lọ́dún ní orúkọ Jésù gbèsè ò ní tọ́ sí yín iṣẹ́ tẹ́ ṣe tí ò ní mú wàhálà tí ò ní mú indé station tí ò ní mú indé tọlọ́pàá tẹ́ẹ̀ní rógun ẹ̀wọ̀n ní orúkọ Jésù Olúwa yóò darí ẹ̀ sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn èwe ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn èwe Ọlọ́run májẹ̀mú kó bá súre fún àwọn èwe yìí gbogbo ọmọ yín lórúkọ Jésù wò ní kú lójú yín gbogbo ẹrù tàbí àmọ́ ètú wò lórúkọ Jésù èṣù ní ọ̀tá ní ìkànnì wọn ò ní pé wálé wa lórúkọ májẹ̀mú Ọlọ́run wọn ò ní pé délé wa gbogbo ẹrù tàbí àmọ́ ètú wò yẹn lórúkọ Jésù èṣù ló ń pè ní
ọ̀tá ló ń pè ní, ìkà ló ń pè ní, èèyàn ẹbí ló ń pè ní, orúkọ Jésù ò ní pín délé wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún àwa ìránṣẹ́ Ọlọ́run, fún àwa ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká bomi. Èmi gá ti mú omi tèmi lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa o, iṣẹ́ tó o ti parí, òun ni kó gbé wá fún mi, èyí tí máa jàjẹ́ àti àjẹṣẹ́kù. Ọlọ́run má jẹ̀mú mo béèrè fún, yá gbé wá fún mi lọ́dún yìí, gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, iṣẹ́ tó o ti parí lórúkọ Jésù, Olúwa gbé wá, bàbá kó gbé wá, ọmọ kó gbé wá, ẹ̀mọ́ kó gbé wá, iṣẹ́ tó o ti parí lónìí ní orúkọ Jésù, lóṣù lórúkọ Jésù, lọ́dún lórúkọ Jésù, bàbá tarí ẹ̀ sí mi, jẹ́ ìjàjẹ́ àti àjẹṣẹ́kù, má jẹ́ fọmọ ṣẹ̀ṣẹ́gun, má jẹ́ fọkọ ọmọ ṣẹ̀ṣẹ́gun, má jẹ́ fọ ayọmọ ṣẹ̀ṣẹ́gun, má jẹ́ fọ àwọn ọmọ mi ṣẹ̀ṣẹ́gun. Lónìí ní orúkọ Jésù, iṣẹ́ tó ti parí, èmi náà ń béèrè fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a mọ̀ pé a dára wa lójú wípé ìránṣẹ́ Ọlọ́run ni wá kì í ṣe tèṣù, a ò gbé tèṣù lọ́wọ́. Ní orúkọ Jésù Kristi, Olúwa kó darí ẹ̀ sí wa. Ní orúkọ Jésù, á jàjẹ́ àti àjẹṣẹ́kù, á dẹ̀ ní fọmọ ṣẹ̀ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwa tá a ní ọ́fíìsì, tá a mọ̀ pé ọ́fíìsì làwa ní, à ń gbàlejò, ẹja sọ fọ́lọ́run, Ọlọ́run o, ọdún ìdí ó pè mí pẹ̀lú iṣẹ́ ọ́fíìsì mi, tó yẹ pé wọ́n pè mí tẹlifóònù kọ́ọ̀lù ayọ̀, Olúwa jẹ́ ó pè mí fún ohun ayọ̀, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Ọlọ́run iṣẹ́ ọ́fíìsì lẹ́ ṣe nítòótọ́, tẹlifóònù kọ́ọ̀lù ayọ̀, ó yá kí wọ́n pè yín, wọ́n pè fún ohun rere, kí wọ́n fún ohun rere lé yín lọ́wọ́, kí wọ́n fún ohun rere wá yín kàn, kí wọ́n fún ohun rere tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú fún gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa ní ọ̀sán yìí, Olúwa jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́, ní orúkọ Jésù Kristi. Olúwa jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà. Má jẹ́ lọ lásán, má jẹ́ wá lásán, má jẹ́ kígbe lásán. Olúwa má jẹ́ gbé wá dàbí gbé ajá ní etí rẹ, ní ọ̀dọ̀ rẹ. Olúwa má jẹ́ kígbe wá dàbí gbé ajá. Ó yá dá wa lóhùn. Jẹ́ ká rí pasẹ̀ àdúrà tí ọ̀sẹ̀ ní orúkọ Jésù. Jẹ́ ká rí pasẹ̀ àdúrà fún gbogbo orí àti ọkàn tó ń wò, fún gbogbo ọkàn tó ń bá mi ṣàrẹ̀, gbogbo ọkàn tó ń wò lórúkọ Jésù. Oore kó tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣé wò tẹ̀ ń ṣàrẹ̀ yẹn, tí mò ń rí kọ́mẹ̀tì, tí mò ń rí láìkì yín, ní orúkọ Jésù. Olúwa yóò nífẹ̀ẹ́ yín, yóò sì fún rere lé yín lọ́wọ́. Èyí tó tó yín lò nínú ọdún yìí, èyí tó yẹ fún ayé yín, èyí tó yẹ fún ayé àwọn ọmọ yín, lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ohun tí a sọ̀rọ̀ lé lórí lónìí ni àṣìlò ipò. Dáàdì, mọ́mì, ẹ má jẹ́ kí èmi àti yín kó lo ipò tí a wà yẹn, ipò tí a ní lọ́wọ́lọ́wọ́, ipò tí a bá ara wa, ipò tí a gbé wa sí. Bóyá ipò kan la bára wa láwo sùsùsù pé àyẹ fún ipò yìí, Ọlọ́run kan ṣàdédé ṣe wá láàánú, Ọlọ́run kan ṣàdédé ṣe wá lóore, ó gbé wa kẹ̀kẹ̀kẹ̀, ó gbé wa sí irú ipò náà. Bóyá ipò tó jẹ́ pé àlérò pa àlè bára wa, tí ìran wa kan ò débẹ̀ rí, tí ẹbí wa kan ò rí irú ẹ̀ rí, tí ẹbí wa kan ò dé ipò yẹn rí, tí a ò bí ìran wa kankan nínú ipò bẹ́ẹ̀. Ẹ má jẹ́ á lo ipò yẹn ní àṣìlò lórí ọmọnìkejì wa. Ẹ jẹ́ á lo ipò tí Ọlọ́run gbé fún wa, ẹ jẹ́ á lo ipò tí a bá ara wa, ẹ jẹ́ á lò dáradára lórúkọ Jésù. Ipò tí a bá bá ara wa kì í ṣe fún wákàtí pẹ́ títí o, wákàtí fún ìgbà díẹ̀ ni. Torí gbogbo nǹkan yìí, mọ́mì, mo mọ́ sọ fún wa pé ẹ lówó àárín lẹwà, ẹ lówó àárín lẹwà, àjẹtálíkà àárín lẹwà, àjẹtálíkà àárín lẹwà. Bá a ṣe lówó yẹn, àwọn míì tún lówó jù wá lọ, àwọn kan tún lówó jù àwọn tó tún lówó jù wá lọ. Àwọn táwa wò ní Nàìjíríà pé àwọn olówó, owó wọn ẹlòmíràn ní ìlú òyìnbó wọn ó ṣe ṣiṣẹ́ ń jì wẹ́wẹ́ ni. Mo gbọ́ ìròyìn ẹnìkan lónìí nígbà wọn ni wọ́n yọ táàsì rẹ̀, wọ́n lè ṣe ló tún bú ẹ̀rín. Wọ́n sọ iye dọ́làsì, wọ́n sọ iye millions of dollars tí wọ́n tó yẹ pé lówó rẹ̀ tí wọ́n yọ ní táàsì nínú owó rẹ̀. Ọ̀kan nínú àwọn ní agbábọ́ọ̀lù yẹn ni wọ́n ṣe ló tún bú ẹ̀rín pé ṣé táàsì tí wọ́n kàn yọ náà nìyẹn. Torí kò ká sí ẹ̀bùn tí Ọlọ́run fún un, ló ṣàwárí ara rẹ̀ pẹ̀lú ẹ̀bùn rẹ̀, ó dẹ̀ ń lò, ó dẹ̀ ń já sọpẹ́, ó dẹ̀ ń já sówó. Táàsì tí wọ́n yọ yẹn, kódà ó fẹ́ ra ìlú míì, wọ́n ló tún rẹ̀rin ni, síbẹ̀síbẹ̀ àárín ló tún wà, ogó tó máa wà wọn kan níwájú ni. So gbogbo ipò tí a bá rò pa bá ara wa fún ìgbà díẹ̀ ni, torí tó bá yá ní ìgbà kan wọ́n sọ pé lágbájá ti lo ipò yẹn rí. Ká má lo àṣìlò ipò lé ẹnikẹ́ni lórí, torí àṣìlò ipò
kì í sọ̀rọ̀ ènìyàn dáadáa kì í sọ̀rọ̀ ìran èèyàn gan dáadáa wọ́n mọ̀ sọ pé nígbà tí ìran lágbájá wà níbẹ̀ bó ṣe ríre ṣùgbọ́n tá a bá lo ipò àṣìlò ipò láíláí ni wọ́n máa sọ ṣùgbọ́n tá a bá lo àṣìlò ipò lé ẹnikẹ́ni lórí wọ́n máa sọ pé lágbájá bẹ́ẹ̀ ni nígbà tó wà ní ipò yẹn ó ṣe dáadáa ohun tó yẹ kéèmí àti yín kó dìmú rè ohun tó yẹ kéèmí àti yín kó wà áfítà rèé torí gbàgbọ́dì ìgbà kan wọ́n pè wá apá àti ẹsẹ̀ kódà wá gan ò lè mọ bí a sọlẹ̀ sí mọ́ gbogbo tó wù kéèyàn jẹ́ mo ti rí olówó kan tẹ́ pé gbogbo tó ní báyìí góòlù gbogbo ẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ gan góòlù ni iye tó gbé sọ́run nígbà tí ń kú tí tó kú tán tí wọ́n kó sí lọ́rùn some billions of tó lè ra ìlú méjì ìní wọ́n tó ka sí lọ́wọ́ tó gbẹ̀ sí lọ́wọ́ ẹgbẹ́ sórí mọ́ nítorí pé ó ní owó nítorí pé ó wà ní ipò ó sì ti lọ ẹ̀mí ló ti jáde ẹ̀mí ti lọ sí ibòmíràn òkùtù ara ni wọ́n kàn kó góòlù sí tó yẹ pé bó ṣe fẹ́ nìyẹn ni wọ́n ṣe fún un ṣùgbọ́n tó bá lo ipò tí ò dá lé àwọn ènìyàn lórí wọn ò kọ́ láti jẹ́ pé bó ṣe kú yẹn wọ́n dùnú iná lójú àwọn ẹbí ẹ̀ kò sí tí wọ́n ṣe wọ́n gbé pósí rẹ̀ lẹ̀ wọ́n dẹ̀ kàdá sí wọ́n da petrol sí kò sí tí wọ́n ṣe wọ́n sọ pé láti ayé kó tún jóná dọ̀rùn torí nígbà tó wà ní ipò tó ní kò sẹ́ni tó jẹ nínú owó ẹ̀ wọ́n mọ̀ sọ pé nígbà tó wà ní ipò tó ní ọlá kò sẹ́ni tó jẹ nínú ọlá ẹ̀ ẹ má jẹ́ àwọn ipò àti àkókò tí a wà yìí pé èmi ni mo wà ní ipò báyìí ohun tó bá wù mí ni mo lè ṣe bámúbámú mo yó n ò mọ̀ pé ebi ń pọmọ ẹnìkankan kò yẹ kó rí bẹ́ẹ̀ á lo ipò wa ní ipò ní àlòdára ẹ wo bí Hẹ́rọ́dù ṣe lo ipò rẹ̀ ó lò ó débi pé àwọn ìlú gan ti bẹ̀rẹ̀ sí pè ní ọlọ́run tiwọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni áńgẹ́lì ọlọ́run sì lù pa ìdìbò lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé kí ni ó ti pè rẹ̀ ní ọlọ́run òun náà ń dunnú pé wọ́n ń pè ní olúwa ẹ má jẹ́ ká lo ipò tí ó wà ní ọwọ́ èmi àti yín ní àkókò ẹjá lo ipò wa dáradára torí ìgbà tá a bá lọ tán wọ́n lè máa sọ pé ńgbà lágbájá wà ń bẹ̀ a wà ní ipò báyìí a wà ní ipò báyìí lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ mo ní lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ni àwọn ẹlẹ́ran ara ni àwọn oníṣẹ́ oṣù ni àwọn olórí ni àwọn òṣèlú ni ẹ má jẹ́ ká lo ipò tí a wà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ má jẹ́ á lò ó pé mo lè lò lẹ́nikẹ́ni lórí kò sí tẹ́nikẹ́ni ó ṣe kò sí tí wọ́n ṣe ń tòótọ́ wàá lò lé wọn lórí wọn á dẹ̀ kọjá lọ wọ́n á kúrò nínú ayé ṣùgbọ́n ó ní èmi ń bọ̀ kékeré mi bẹ pẹ̀lú mi fún ẹnikẹ́ni tó bá lo ipò rẹ̀ bad lórí ọmọnìkejì ó lóun yóò gbẹ̀san ó lọ́rùn ẹ̀san lòun kò darí ẹ̀san jìyàn rárá torí pé kí ni òun gangan lọ́wọ́ orúkọ ọmọ tó ní láti wákàtí ẹ jẹ́ ká mọ̀ nínú ọkàn wa pé àṣìlò ipò kò dára tó ẹ wo ọba bí ó ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ irú ìdíyẹn àwọn aráàlú tí wọ́n wò ó wípé gẹ́gẹ́ bí ọba mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìdíyẹn wọ́n mọ̀ wò pé àwọn olè jọ rìn máwọn wọ́n lè da petrol sí pé kó jóná irú kú wa ni ọba yẹn kù ó kúkú gbóná lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ á lo ipò tí Ọlọ́run fi lé wa lọ́wọ́ ní àkókò yìí ní ìgbà tí a wà ń bẹ̀ ká lò dára nítorí ìgbà tí a bá lọ tán wọ́n lè sọ̀rọ̀ pa wá pé nígbà lágbájá ń ṣe kinní o kò jẹ́ bẹ́ẹ̀ kódà bí wọ́n bá rí ọmọ èèyàn ní ìta wọ́n lè máa sọ pé lágbájá ìyá wọn ò jẹ́ bẹ́ẹ̀ bí ebi ń pa wọ́n fún wọn ní jíjẹ bí ohun tó tọ́ sí wọn láti ṣe ni wọ́n á ṣe wọ́n dáadáa ẹ jẹ́ á lo ipò wa dáadáa lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa lo sáàmù yìí ẹ jẹ́ ká máa kà Psalm 116 1-13 Psalm 116 1-13 ẹ jẹ́ ká máa lò ó lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá ohun Olúwa náà rí látẹnu yáàdù Eriabanise JP tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi lè hánú nílùú Nàìjíríà níbí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà ló ti ń wá wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórí ètò Ohun Olúwa ní orúkọ Jésù Ohun Olúwa sínú ayé mi àti yín kò ní di sọ̀rọ̀ òdì sí ẹ má jẹ́ á ṣe ní ètò jẹ́ pé ó lè di sọ̀rọ̀ òdì sí nínú ayé wa lórúkọ Jésù Ohun Olúwa nínú ayé mi àti yín kò ní di sọ̀rọ̀ òdì sí ẹ jẹ́ á lo ipò wa dáradára Olúwa yóò ràn wá lọ́wọ́ ní ìjọ mẹ́jọ àti èmi àti yín àní dòkú kódà àní fẹ́ dòkú wàhálà ìdààmú tààfin ní tún wá kò ní ṣẹlẹ̀ sí wa ní ìjọ mẹ́jọ pàdé mi lórí ètò Ohun Olúwa mo ní báyẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì mo dẹ̀ fẹ́ gbóhùn yá yìí o ẹ pè mí sọ tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù nọ́mbà náà ni 070-5784-2311 lẹ́ẹ̀kan sí 070-5784-2311 mo dúpẹ́ lọ́wọ́ màmá wa
tí wọ́n ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti bàbá wọ́n ti bá wa gbé nọ́mbà yẹn sí ẹ jẹ́ ká wò ó ẹ pè mí fúnra mi báyìí ni máa gbé ní ìjọbẹ̀jà àti èmi àti àní gbèrè ìtìjú ohun Olúwa sínú ayé wa kò ní di sọ̀rọ̀ dì sí ní ìjọbẹ̀jọ ó tún dàbọ̀.